Ọlátẹ́jú sọ fún mi pé òun like mi pé can I be his girlfriend? Ẹ má gbàgbé mi náà sọ pé mo like ẹ̀. Ó gentle, ó níwà tútù, ó sì jẹ́ ọkùnrin tó jẹ́ pé kò fẹ́ wọnú mọ́tò ẹ̀ aṣílẹ̀kùn. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò lè experience ẹ̀. Mo ti bímọ kan tẹ́tẹ̀lẹ̀, àmọ́ ẹni tí mo bímọ kan fún. Àǹtí Ṣeun nínú àná fẹ́ẹ̀ kú ni. Lẹ́yìn ìgbà yẹn mo ti fọ́kùnrin mi o. Ọkùnrin tí mo fẹ́ ilé ìtì ẹ̀. Tí n bá sọ ohun tó fojú mi rí, ẹ máa gbọ́. Òun ló máa sọ fún ẹ pé bí ọkùnrin tí mo fẹ́ kejì ni o, kí n tó pàdé Ọládélé ni o, mo tọ́kọ́ lọ́kọ kan, mo bímọ fún un. Ìyẹn tiẹ̀ àná fẹ́ẹ̀ kú ní tiẹ̀. Tó bá ṣe nǹkan tí bá ní nǹkan tó ṣe kíníkan tó bá gbà mí báyìí á nà mí bí kí n kú ni. Ìyẹn nìyẹn. Ṣé wá rí ìgbà tí tọ́mọ mi wá pé bí ọmọ ọdún 3 mo ti kúrò lọ́dọ̀ ọkùnrin tí mo bímọ fún. Ọmọ yẹn wà ní oṣù 6 mo ti kúrò ńbẹ̀. Ọmọ yẹn pọ̀ ọmọ ọdún 3 mo pàdé ọmọkùnrin yìí àjọ ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kò sí kó bí olówó lọ́wọ́ bẹ́ẹ̀ náà but àwọn kì í ṣe tálíkà, kì í ṣe pé bí ẹni tí ò ní rárá. So àjọ ń ṣe èmi náà ń lọ bí iṣẹ́, mò ń ṣiṣẹ́ mi, mò ń ṣe gbá kan. Ìgbà tó yọ ṣáà lóun fẹ́ mi gbogbo láti fẹ́ ṣẹ́ rí. Ìgbà tí mo kó débẹ̀ ó sọ fún mi ẹni tó wà wájú ilé kì í bá wọn sọ̀rọ̀, ẹni tó wà lẹ́yìnkùlé wọn kì í kíra wọn, ẹni tó wà lápá ọ̀tún ọ̀tá ẹ̀ ni wọ́n. Ó sọ gbogbo ẹ̀ fún mi. Òun ló máa sọ pé lágbájá ò dáa. Ṣé mọ̀ aṣọ́bìnrin tí mo nífẹ̀ẹ́ ọkọ mi èmi náà mo ní ta sáwọn yẹn. Ọjọ́ tí èmi àti ẹ̀bájọ wá jà àwọn tó sọ pé kò dáa yẹn àwọn ló máa lọ bá. Ẹ tí experience kìíní yẹn rí ṣá. Ẹ jẹ́ kí n explain ẹ̀ fún yín. Òun ló máa bá mi pé orí alágbájá yẹn ni kò dáa o bó ṣe wà yẹn ọkùnrin 10 ṣe àpótí ọjọ́ fún wọn gẹ́gẹ́ bí obìnrin. Èmi náà máa gbé sórí mi lè parọ́ àti ṣò máa gbé kìíní yẹn sórí. Àwọn yẹn mi ní bá wọn sọ̀rọ̀. Ọjọ́ tèmi àti ìbájọ́ ní single misunderstanding báyìí. Ṣọ́ọ̀bù àwọn tó sọ pé wọn ò dá yẹn pé wọn kì í ṣèyàn gidi yẹn ìbẹ̀lẹ̀ ti máa bá ọkọ mi tó ti ń jẹ èkuru. Bẹ́ẹ̀ ni ó ṣe kankan gbà kan. Ó máa ń lọ ibiṣẹ́ o. Bọ̀ ibiṣẹ́ òun ṣibiṣẹ́ tó pé ó máa ń lọ ìgbà mi ò lè má lọ síbiṣẹ́. Ìgbà mi tó bá jẹ́ ìníṣẹ́ ń gbà mí oṣù kan ó lè wà níbi iṣẹ́ tó bá lọ kó lọ ṣiṣẹ́ ń bẹ̀. Kì í ṣe pé ó máa ń ṣe ṣìnà àbí ó ń ṣe ṣìnà bọ̀ kò sí pé ó máa ń fojú mi láre ṣìnà ẹ̀ o. But òun jẹ́ kí ní kan tó yẹ pé kò sẹ́ni tó máa ń dá lọ́dọ̀ tiẹ̀ òun nìkan ló dá. Ó wá jókòó wá sọ fún mi pé àwọn kan tó máa ń ta nǹkan ní ẹgbẹ̀dọ̀ yẹn pé wọ́n wọ́n pé lady yẹn o pé ó poison ni kí ó sáà ojú ẹ̀yàn mọ̀ yàn má. Àtìgbà yẹn báyìí mi wá ra nǹkan lọ́dọ̀ lady yẹn mọ́. Tí mo bá fẹ́ ṣe nǹkan mo lọ ra nǹkan lọ́dọ̀ ẹ̀ má gbé wọlé tó bá níbo ló ti àmọ́ nípa lady yẹn ni. A ní wà tí mo ní kó bá nǹkan lọ́dọ̀ lady yẹn mọ́ ìwọ ló mọ tó bá pa ẹ́ tó bá ṣe kékeré kan tó bá ṣe pẹ́ kan ó lè má mú tíì yẹn ó lè má ṣe nǹkan yẹn. Bí mi ló ṣe bá lady yẹn sọ ọ̀rọ̀ mọ́ nìyẹn. Mo máa ń kí wọn má kọjá má kí wọn but mi ní ra nǹkan lọ́dọ̀ wọn má lọ ra ní ibòmíì má kọjá. So ó wá dijọ́ yìí èmi àti ìjọ ní Mr. Sandy ń bá mi yóò dínú lé. Ẹ̀jẹ̀ ní bọ̀bọ̀ yìí ó lè yín ó di 5 days ó lè yín ó di ọdún kan tó bàbá sọ̀rọ̀ kò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀. Á dẹ̀ máa rojú ẹ̀ tó bá rí ekulẹ̀ á rojú ẹ̀ fún tó bá rí ẹyẹlẹ̀ á rojú ẹ̀ fún. Ẹ wo ló bá díẹ̀ mo bá ń bọ̀ láti ibi iṣẹ́ mọ́tò ọkọ mi ni àwọn náà ni àwọn ni Àǹtí Ṣeun nígbà tí màá débẹ̀ ọkọ mi ni mo bá tó ń jẹ èkuru tó fọwọ́ lọ tó ń jẹ èkuru wọ́n ní wọ́n ń ṣe èkuru ẹgbẹ́ tó kọ mi ń jẹ èkuru. Mo wá kọjá ń bẹ̀ bọ̀ mo jẹ́ kó rí mi lórí mo lọ bẹ̀ mo lọ ra pure water àwọn wá tà fún mi ní mo fẹ́ ra pure water wọ́n tà fún wa ní ẹ̀kọ́ jẹ́ mẹ́ta kúmọ̀ kí n bá wa ra jà mú ní mi ní nǹkan tí mo fẹ́ rà ní kíní kan àwọn ṣe ẹgbẹ́ o wípé àwọn bẹ́ẹ̀ máa nífẹ̀ẹ́ sí o pé dáàdi náà àwọn sọ fún wọn náà ní ìsìn náà ni wọ́n ṣe ń ṣe o ní ọkọ mi ń jẹ èkuru ó ní ẹ̀wọ̀n mọ̀ ṣùwà yìí tí onílé bá ń yọ̀ òun máa ń bá wọn yọ̀ tálẹ́yọ̀ bá ń yọ̀ òun máa ń bá wọn yọ̀ ṣé wá rí tí ẹ bá wá dé inú mi wá rú bí mo ní ẹ wò tí má gbà lọ́wọ́ yín bò kàn máa waste ẹ̀ ká ní wọn ti jẹ́ ń bá ní ìsìn máa gbà lọ́wọ́ yín máa lọ gbé fún wọn nulẹ̀ àwọn náà máa ń jẹ nǹkan bẹ́ẹ̀ ṣé èmi èkuru o anything beans mi kò láìkí kò sí wàhálà kí ní kan mo èkuru bẹ́ẹ̀ nìyẹn nígbà tí mo wọlé mo ti wú àjẹjọ sọ̀rọ̀ bọ́kọ̀ mi ṣe wọlé báyìí mo ní lágbájá ó máa lè pààyàn o àwọn tó sọ pé wọn ò dákọ́ nìyẹn àwọn kọ́ ló ń jẹ́ èkuru lọ́dọ̀ wọn yìí àwọn kọ́ ẹjọ́ ń ṣe kínní
ṣé wọn kó bàbá yàn ṣe mọ́ ni aládùúgbò kó bàbá yàn ṣe mọ́ ni wọ́n pè wọ́n káwọn ṣe nǹkan ẹgbẹ́ kìíní kan àwọn tó ń jẹ́ mo ní ó lò ní wọ́n láwọn ṣe nǹkan ẹgbẹ́ òótọ́ ni ó dáa kéèyàn bá wọn ṣe lóòótọ́ ó dáa lóòótọ́ ó ní bó ń ṣe sọ nìyẹn òun á wò òfin kò ń yún mọ́yàn ní òfin kò ń ṣe kí ní mọ́yàn ní ibi táwọn ti sọ̀rọ̀ lọ fóònù ẹ̀ bá ríngì ló bá pìkẹ́ ọba gbọ́ ó bá gbé fún wọn ní ẹ̀ló mo yanjú ọ̀kan lọ́wọ́ nílé ni ó bá ní ẹni wá sọ fún mi pé ṣé ẹ ṣì máa lọ àbí báwo ni because àwọn èèyàn ti dé o àwọn mo ṣe máa gbé yín lọ obìnrin kọ́ ló máa ń kọ̀ǹtró èmi ló ń dógún bá sọ̀rọ̀ yẹn o gbà tó wá kọ̀ tẹ̀ mo ní àwọn olè ń gbé lọ síbi kan àwọn ladies yẹn ni wọ́n láìkè òun wọ́n ní kò ń gbọ́ òun lọ síbi kan ni wọ́n lọ ṣe fàájì ni so òun tètè promise kó o máa gbé wọn lọ bìkan now you are fighting me. I did not fight you. ìwọ ló sọ pé wọn kì í ṣe èèyàn dáadáa wípé olóògùn ni wọ́n pé wọ́n poison èèyàn náà wọ́n dẹ̀ ń ṣe sàárà ní ìsìn ojú kò síbẹ̀ ó jẹ́ o tún fẹ́ gbé wọn lọ yes gbà tó fún mi ní dùnú ṣé mi níwájú ní mi síbi kan èmi ò fún ní dùnú àbí wò fún mi ní dùnú kò sí wàhálà no problem àjọ ń lọ ni ó ló ń bá wọlé òun bá change aṣọ òun kóun tó dé ta ọkọ òun ti lọ òun á lọ síbẹ̀ for so good òun bá wọn bẹ̀ nígbà tó ń débẹ̀ òun á ní ẹ fẹ́ já mi lẹ̀ mo sọ fẹ́ fọkọ òun ẹ lè já mi lẹ̀ o ó ní ká lọkọ òun dáhùn kò sáyè mọ́nú mọ́tò o bí a kò dúró bàbá ìra nǹkan tiẹ̀ bọ̀ kò sáyè mọ́nú mọ́tò èkó tó wà lẹ́yìn sọ pé kò sáyè mọ́nú mọ́tò bìtì báwo kí ìyá fàásì tó wà níwájú mọ́tò kó kúrò níwájú mọ́tò kí ìyàwó yín jókòó síbẹ̀ náà kò sí ní sáyè tí ìyàwó yín bá ti lọ òun ò lọ o ìyá sọ bẹ́ẹ̀ pé ìyàwó yóò ṣe ní lọ wọ́n fẹ́ tẹ̀lé lọ wọ́n máa yẹ kó bẹ́ẹ̀ pé nǹkan kan wà láàrin àwọn nìyà ìyá fàásì náà wàá bọ́ sẹ́yìn tí ìyàwó yín bá ti tẹ̀lé ní lọ àwọn ò lọ nìyẹn o àbí ti báwo ṣe báwọn márùn láwọn ìyàwó yín dẹ̀ ti dé nìyẹn ẹ̀yin àti àwọn yẹn jókòó síwájú àwọn mẹ́rin yòókù àwọn máa jókòó sẹ́yìn àwọn anápara àwọn pé bí fàtílà fẹ́ lọ ṣe kò tó kó bí a fẹ́ lọ ṣe nǹkan míì àǹtí ṣeun mania ẹ má wọrí ẹ máa lọ bóyá wọn bá mi ra nǹkan bọ̀ bébí ẹ bá mi ra pẹ súùpù bọ̀ ni àwọn tó wà ní pé òkè yá ìyá fásitì wọlé bí wọ́n máa sọ pé òun ò lọ tòun tí àwọn yóò bá ti lọ òun ò lọ ìyá fásitì ẹ lè wọlé ntì bí wọ́n máa ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn ìgbà tí wọ́n máa kúrò bẹ́ẹ̀ ìyá fásitì ní pé wo tí àwọn yóò bá ti lọ èmi náà lọ ìyẹn náà ṣe ó wà ní ọkọ o ẹni tá à ń sọ yìí o òun èmi náà lọ mo sọ ní pé sórí kò tó dálẹ̀ báyà bí kí ló máa ń ṣe obìnrin gan-an ṣé mo lè kí ló máa ń ṣe obìnrin gan-an ó ní òun á kúrò bẹ́ẹ̀ òun bá lọ ń tò òun bá wọlé lọ ń tò òun ó pẹ́ díẹ̀ bó ṣe wá bá òun yẹn sórí wo obìnrin yìí wọ́n sọ pé léṣù ní tẹ́tẹ́lẹ̀ èmi ni mo rò bẹ́ẹ̀ kí n máa wọ ẹ̀ràn bẹ́ẹ̀ yẹn àmọ́ ní kò má lé ẹ pé ọ̀fìn tó bá lọ fún ara rẹ ó ní wọ́n sọ pé wọ́n ní kò má lé mi àmì náà lè fún ara mi ó bá ti sọ fún mi ṣé bó wo ló wá fẹ́ mi ìwé ló wá fẹ́ mi èmi kọ́ mo wá bá ẹ ó tún pè mí pé alágbájá o ìfẹ́ ti tán o wá máa lọ o mi ṣàgbóyún ẹ̀ sínú mi dẹ̀ gbọ́mọ ẹ sẹ́yìn má máa lọ kì í ṣe pé kó wá máa fìyà bẹ́yẹn jẹ mí never I won't take that from you oníbò yìí sọ bẹ́ẹ̀ báyìí ló bá ní níbo ló ń lọ ó di gbálẹ̀ sí òun pé ó nà òun nítorí àwọn tó fẹ́ gbé jáde ló ṣe nà òun fún nǹkan tó wá sọ yẹn lẹ́ni náà máa tú gbogbo ẹ̀ ká oníbò yìí lọ báyìí kóun tó dẹnu géèsì báyìí ó tẹ́ yá bọ́ òun ibo ló ń lọ òun bá lọ bá wọn owó tó sọ ń pa wọn òun máa lọ sọ fún wọn kálí mọ̀ pálá ìdá ni ẹ́ sọ pé òṣèṣẹ́ máa ṣe àwọn orántí ìwúmọ̀ tó máa ń lo ẹ̀rọ yẹn tí ó kọ́kọ́ lọ tí mo fi gbé kò pèsè ìwé múríwà àtọ ọmọ wúmà yẹn tẹjọ rẹ nílé tó ṣe gbé ó dẹ̀ ní wúmà yẹn ò dá kí má lọ nǹkan bẹ̀ kí má gbé nǹkan máa ṣe máa fẹ́ lọ ta tí blender tí ò bá ṣiṣẹ́ àbí bóyá kò sí náà máa ṣe fẹ́ gbé ata máa ṣe máa gbé lọ sí ilé karùn-ún ilé kẹfà lọ́lọ́ ilé ìwé lọ lẹ́yìn kù lẹ́yìn ìbàdí tó ti lọ ta tó fẹ́ ra ta wà ní kí má rà ń bẹ̀ kí lọ sí kí ló dé gan-an ọkùnrin ní ẹ fi mí lẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe é máa wù mí just leave me. níbi kí ló ṣẹlẹ̀ gan mẹ́bàá lọ́gbẹ́dá ṣe wọ́n bàtà àwọn tó ṣe ọjọ́ sọ́mi di wèrè nílé àwọn tó ní kí mẹ́bàá ṣe yìí àwọn ni best friend yẹ if they are so bad why are you making them your best friend look here enough is enough kò sí nǹkan tó fẹ́ sọ ṣé ọ̀rọ̀ ẹ̀fọ́ wá sí yẹn màá mú wọn lọ́rẹ̀ bó ṣe kúrò nìyẹn ẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ fún wọn wọ́n fẹ́ dalé ìlú bó ṣe kúrò nìyẹn ó wá ń bẹ̀ wọn